ìbà olódùmarè ìbà olódùmarè ìbà olódùmarè olódùmarè lọba tí fọba jẹ ọba tí rọba lóyè olódùmarè ọba tó lè ní kí bẹbẹ ó máa bẹ ọba mẹ́àrà tó lè ní kí bẹbẹ ó máa bẹ mọ́ kò sẹ́dá kan tó lè gbé olódùmarè léèrè wò tó mo ṣe bàrẹ́ o lẹ́yìn olódùmarè náà ni gbogbo ẹ̀yin èèyàn pátápátá gbogbo ẹ̀yin ajúnilọ́ o mọ̀júbà yín o ọkùnrin o obìnrin o ọmọdé àgbàlagbà onílé o àlejò ọmọdé inú ilé yìí oyún inú àtẹ̀ṣẹ̀ṣẹ̀ dí mo ṣèbà yín o ẹ jẹ́ bá mi ó ṣe gbogbo ẹ̀yin ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ pátápátá mọ̀júbà yín ẹ jẹ́ bá mi ó ṣe tó èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni ẹyẹ méjì jàṣà àdìtú ọ̀rọ̀ olódùmarè ni mo tún ti dé o mo dé kólókó ọmọ lè roko mo dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà ẹtì ní tí n bá ti pè yín lẹ́ẹ̀kan ẹ dá mi lóhùn ní gbàgbà tó mo wá ti pè yín báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi n ò pè yín fún kú o n ò sì pè yín fárùn ìpè ayé báyìí ní kí gbogbo yín ọmọ bá wọn jẹ́ ẹ má bá wọn jẹ́ pé tọ̀run o ojú tẹ fi ń wò mí yìí ò ní relédè yìí etí tẹ fi ń gbọ́ mi ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ pátápátá ọ̀dẹ yín ikú òjijì ò ní wọbẹ̀ lọ́dẹ̀ tẹ tí ń gbọ́ mi yìí ẹ ní rùkú wọlé ẹ sì ní rùkú jáde ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ o kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ ẹ̀yin olólùfẹ́ mi o ọyẹ gbàpò ti yín ẹ wá nǹkan fìdílé mo tún ti dé o mo dé bí mo ti dé ẹni tí mo bá dé lónìí o ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni mo bá dé ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ilẹ̀ tí ń ṣàn fún wàrà ilẹ̀ tí ń ṣàn fóyin ilẹ̀ ọmọ ọkọ tí èso máa lè torí pé bọ́mọ ọkọ bá ti jókòó níbi tí ó yẹ kó jókòó sí ilẹ̀ Yorùbá irú ìlú bẹ́ẹ̀ ò ní rójú kò ní ráyè bí wọ́n bá ti ń dalẹ̀ nílẹ̀ Yorùbá ní máa bà nǹkan jẹ́ ni tó ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire o ilẹ̀ tó lódùmarè ọba yọ́nú sí ni ilẹ̀ tó lódùmarè ọba bùkún ni ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí ń ṣàn fóyin àwa tó lódùmarè dá sórí ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ọmọ ẹlẹ́ran ni wá tá a sì gbọ́dọ̀ jẹgun ọmọ aláṣọ ni wá a sì gbọ́dọ̀ wàkísà kí ló wá dé tílẹ̀ Yorùbá fi wá nírí báyìí kí ló dé ẹ má jẹ́ ń tàn yín ìdí tílẹ̀ Yorùbá fi ń rí bó ṣe rí yìí nígbà tá a wà pẹ̀lú àwọn tí ó yẹ ká wà pẹ̀lú ni o ṣe mọ̀ pọ́mọ aládé ni wá wọ́n sì sọ pé ibi tán bá pè lórí ẹnìkan èé fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o kí ló wá dé ṣe mọ̀ pé béèyàn bá ti gbé orí ọlá orí adé bọ́ bá gbé wálé ayé irú onítọ̀hún bí bá wá ń forí balẹ̀ fẹ́ni tí ó yẹ kó máa forí balẹ̀ fún nǹkan á sì máa dàrú gbùrùgbùrù nítorí páwọn onílẹ̀ ọmọ bínú ni ṣe sì mọ̀ páwọn èèbó aláwọ̀ funfun tí wọ́n kẹ́yẹlé pọ̀ mádìyẹ tí wọ́n kó wa pọ̀ àwọn ò mọ nǹkan kan o wọn mèèwọ̀ tí ń bẹ ń bẹ wọ́n kàn kó wa pọ̀ ni ẹ má jẹ́ tàn yín o àtìgbà tí wọ́n sì ti kó wa pọ̀ nǹkan ò lọ bó ti yẹ kó lọ mọ́ nbí látijọ́ òjò ń rọ̀ lásìkò rẹ̀ ooru mú lásìkò rẹ̀ òṣùpá ń jáde lásìkò rẹ̀ gbogbo nǹkan ó ń lọ létòlétò àmọ́ níṣẹ̀yìí ńkọ́ gbogbo nǹkan ti yí padà ó ti dorí kodò nígbà táwa yìí gan bẹ́ẹ̀ gbéné sí bí wọ́n bá gbé wa lọ ní oko bẹ́ẹ̀ bá rágbàdo bí ó ṣe so yọ́ọ̀yọ́ bọ̀m̀bọ̀ báyìí ni tìmọ́tì yọ́ọ̀yọ́ ni òjò ń rọ̀ lásìkò ẹ̀ gbogbo nǹkan rí bó ti yẹ kó rí àmọ́ kí ni wá ń fà á tí gbogbo nǹkan fi ń rí báyìí lásìkò yìí torí pa àti ń forí adé wa wọ́lẹ̀ ní o tó gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè lóyè
ẹ̀yin adarí nílẹ̀ Yorùbá, mo kí gbogbo yín o. Adé á pẹ́ lórí o, bàtà ó pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ yọ dọ̀kìnní. Gbogbo ẹ̀yin ọba tó jẹ́ pọ́ba aládé, tó jẹ́ pọ́ba tó yẹ kó wà lórí àpèrè tí wọ́n wà, àwọn ni mò ń perí o. Kẹ́ ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe, tó jẹ́ pé Olódùmarè ọba àtàwọn onílẹ̀ ń ló gbé yín débẹ̀. Mo kí gbogbo yín. Ẹ pẹ́pẹ́pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín. Orí adé o, kò yẹ ká máa fi wọ́lẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé wọ́n lórí adé yìí sùn ta? Orí adé kankan ò gbọ́dọ̀ sùn ta o. Ẹ dákun nílẹ̀ Yorùbá, ẹ já mú láti ibi olórí àwọn ọba wa. Nílẹ̀ Yorùbá, ọba ni #1, ọba làkọ́kọ́ kó tó wá kan ẹlòmíì. Ọba o, èyí tí wọ́n bá ń pè lọ́ba, àléèbá ni, ọkọ oṣó, ọkọ àjẹ́, ọkọ lẹ́bọ lóògùn, lẹ́yìn àwọn òrìṣà, àwọn onílẹ̀, ọba aládé ni. Ọba aládé nílẹ̀ Yorùbá kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. A ti wá múbi tá a pè lórí o, a ti ń fi bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ má jẹ́ ń tàn yín. Ẹ jẹ́ á padà ká wọ ẹ̀yìn wò. Ẹ jẹ́ á lọ rèé wo bí tá a ti ṣàṣìṣe nílẹ̀ Yorùbá. Ẹ dákun o. Wọ́n ní bọ́mọdé bá ṣubú, a sì wo wájú. Bàgbàlagbà bá ṣubú ńkọ́ o, a sì wẹ̀yìn wò. A wò pé kí ló gbé mi ṣubú gan, a sì ṣàtúnṣe ọ̀nà rẹ̀. Ẹ já wẹ̀yìn wò. Ẹ já wo bí tá a ti ṣubú. Ibi ọ̀rọ̀ olórí gangan, ibẹ̀ láti kọsẹ̀ tá a ti ṣubú, táwọn onílẹ̀ sì ń bínú. Ṣé ẹ mọ̀ pọ́pọ̀lọpọ̀ àpèrè nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ọmọ ọkọ ni ló gbọ́dọ̀ jókòó bẹ́ẹ̀, àbí ẹni tí Ifá bá mú, ẹni tí Ifá bá yàn. Wọ́n náwọn nǹkan ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe látayé àwọn baba ńlá baba wa. Bí wọ́n bá sì ti ṣe, eku aké bí eku, ẹyẹ aké bí ẹyẹ, ọmọ èèyàn á fọ̀n bí ọmọ èèyàn. Wọn ò dákọ̀ ìlú kankan o. Gbogbo ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire pátápátá ni mò ń perí o. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba o, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyèlóyè, ẹ yẹra yín wò. Ibi tẹ́ ẹ wà tó bá jẹ́bi tó yẹ kẹ́ ẹ wà ni, ọ̀nà wo gan lẹ gbà débẹ̀? Tó bá jẹ́ pé ó tọ́ sí yín gan nígbà tẹ́ ẹ débẹ̀ tán, ẹ dákun. Ṣé n tó yẹ kẹ́ ẹ máa ṣe láàrin ìlú lẹ̀ ń ṣe? Ṣé n tó yẹ kẹ́ ẹ máa ṣe fún ìlú lẹ̀ ń ṣe? Ẹ dákun, ẹ já fi ti bàbá wa ṣàríkọ́gbọ̀n. Kábíyèsí o, kábíyèsí o, àfiyèsí o. Kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí ìrùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ kó dọ̀kìnní. Bá mi mò ń perí o, ìran ọmọ ní ń perí bàbá. Bàbá mi Ọ̀jájá kejì, ẹni ìtàn o, Ògúnwùsì o bàbá. Ẹ má bínú pé mo bá yín lóyè, mo pè yín lórúkọ, ìran ọmọ ní ń perí bàbá. Àwọn bàbá tí wà nù nílé Ifẹ̀, bàbá pàṣẹ kan lẹ́nujọ́ mẹ́ta yìí. Wọ́n jẹ́wọ́ ọmọ ọkọ Odùduwà, wọ́n jẹ́wọ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, wọ́n jẹ́wọ́ ọmọ ọkọ bíi tí ojúmọ́ ire ti mọ́ jákèjádò gbogbo àgbáyé o. Bàbá sọ pé kí wọ́n lọ sínú ọjà tuntun nífẹ̀. Gbogbo ọjà pátápátá wọ́n sì pàṣẹ pé èmi ni pé à ń ta ata, tìmọ́tì à ń tà ní 500 naira, à ń tà ní 1000. Wọ́n láwọn gbẹ́sẹ̀ lé. Wọ́n sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ tajà, tó bá mọ̀ pé òun fẹ́ bóde o, òun fẹ́ rèé tajà láàrin ọjà, òun sì fẹ́ mówó wọlé, kò gbọ́dọ̀ wowó mọ́jà, kò gbọ́dọ̀ ta ọjà tó jẹ́ pé yóò ní mẹ̀kúnnù lára. Wọ́n ní 100 naira, ọ̀pọ̀ tán 200 naira. Gbogbo wa la rí fọ́nrán ọ̀hún. Àṣẹ ni o, àṣẹ lọ bá pa. Bàbá pàṣẹ ó sì rí bẹ́ẹ̀. Ìrọ̀rùn sì dé bàlú. Ẹ dákun rúùlù bẹ́ẹ̀ bó ni ò ṣe ní tòrò. Àbájọ o tí Ilé Ifẹ̀ fi tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Nínú gbogbo ìlú, gbogbo ilẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá, Ilé Ifẹ̀ jẹ́ kan lára àwọn ìlú tó tòrò jù. Ẹ má jẹ́ ń tàn yín. A sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nítorí pé àwọn tó yẹ kó máa gorí àpèrè Ilé Ifẹ̀ ni wọ́n ń gorí ibẹ̀. Gbogbo ohun tó yẹ kí wọ́n máa ṣe ni wọ́n ń ṣe fún wọn. Kò sí nǹkan kan tí wọ́n ń ṣe fọ́ba aláyé nílé Ifẹ̀ láwọn tó ti lọ tí wọn ò ṣe fún bàbá. A sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè o. Bàbá ẹni ìtàn,
ẹ̀mí yín ó gùn jù báyìí lọ, ẹ pẹ́pẹ́pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín o. Àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. tó ẹja fele yìí ṣàríkọ́gbọ́n o, gbogbo ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá pátápátá tẹ́ mọra yín lọ́ba tòótọ́, ẹ dákun ẹjẹ́ àtọ̀dọ̀ yín bẹ̀rẹ̀, ẹjẹ́ àṣe tó bá yẹ ká ṣe nílùú. bí ó bá di pé ìlú kan ń dàrú látijọ́, wọ́n á sì gbé fàjànlẹ̀ àbí kí wọ́n béèrè sí i, wọ́n sì rí i pé ibi tọ́rọ̀ ti wọ́ wá rèé, wọ́n sì ṣàtúnṣe. àwọn ọba ní máa ń ṣe léyìí o, ṣùgbọ́n ní ìsìn ńkọ́ àti wá fọwọ́ rọ́ àwọn kábíyèsí wa sẹ́yìn, sọ yẹ kó rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà kò yẹ kó wà fẹ́ẹ̀tì àwọn lọ́balọ́ba wa o. ẹ jẹ́ ń sọ fún yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gómìnà ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gómìnà tẹ́ ẹ wà lẹ́kìtì, Oǹdó, Ọ̀ṣun, Ọ̀yọ́, Kwara, Kogi, Lagos State, Ogun State, gbogbo yín pátápátá nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. ẹ jẹ́ ń sọ fún yín o, ẹ̀yin gómìnà àtàwọn tí wọ́n jọ ń ṣèjọba, ẹ bá jọ o kílẹ̀ Yorùbá ó lè mọ rójú kó lè mọ ráyè, ẹ bá fi tàwọn ọba aládé ṣe o. ọba aládé orí adé ni wọ́n pè é, ṣe mọ̀ pé wọ́n yé déédéé dádé. ọba tó bá ṣe nǹkan tó yẹ kó ṣe nílẹ̀ Yorùbá, bí wọ́n bá lè dádé fún tí wọ́n ti ṣe kábíyèsí o, kódà bàbá tó bí lọ́mọ gbọ́dọ̀ pọ́nlé. mélòó mélòó wá ní ìjọba. ẹ dákun ẹ bá wa pọ́n àwọn kábíyèsí wa lé o, ẹ bá wa pọ́n àwọn olórí wa lé nílẹ̀ Yorùbá, torí nǹkan ṣẹ̀ǹbáyé gangan ọ̀nì nǹkan tá a gbọ́kànlé tá a gbójúlé jù nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire o. ilẹ̀ Yorùbá o, ilẹ̀ Yorùbá, gbogbo àwa tá a jọmọ ọkọ ilẹ̀ Yorùbá pátápátá, ẹ dákun ẹ jẹ́ á ṣe ń tó yẹ ká ṣe. ẹ má jà á dalẹ̀ ara wa mọ́ ilẹ̀ Yorùbá, ọ̀dàlẹ̀ ti pọ̀ ní, ẹni bá sì dalẹ̀ yóò bálẹ̀ lọ ni. iná ni wàá dífá fún gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ oòjíire. ká ta ọmọ ìyá ẹni lọ́pọ̀, ká jẹ́ dòdò kẹnu ẹni ó má sì lè ṣòdodo mọ́, ká gbowó nítorí pé ká lè tú àṣírí ọmọ ìyá wa síta. ẹ bá jẹ́ àfòpin sílẹ̀ yìí nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ àfinú kan àtọkàn kan ká fi máa bára wa ṣe, ká finú kan àtọkàn kan ká fi máa bára wa lò nílẹ̀ Yorùbá, ká nífẹ̀ẹ́ ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa. ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire, ilẹ̀ tí ń ṣàn fún wàrà, ilẹ̀ tí ń ṣàn fóyin. ṣe mọ̀ pátúnṣe sí wà nígbà tí kó wa bá wà láyé báyìí. ẹ má jẹ́ ń tàn yín, ìgbà náà gangan làtúnṣe sì wà o, ìgbà náà gangan la lè ṣàtúnṣe. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o, ẹ̀yin ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire, ẹ̀yin ọmọ káàárọ̀ àjíbí, ẹ dákun ẹ jẹ́ á máa ranra wa lọ́wọ́. gbogbo ohun tá a bá ní láti fi ran ọmọlàkejì wa lọ́wọ́, kì í ṣe gbogbo nǹkan lówó. ìfẹ́ ló ṣe pàtàkì jù, ká nífẹ̀ẹ́ ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa. ẹ dákun o, ilẹ̀ Yorùbá, ilẹ̀ tí ń ṣàn fún wàrà, tí ń ṣàn fóyin ni. tó ọ̀rọ̀ Yorùbá nation o, Yorùbá nation tá à ń pariwo, eléyìí gangan ní ọ̀nà sí ìṣòro tí ń bẹ ńlẹ̀ Yorùbá. nǹkan ti bàjẹ́ kọjá àdájí o, ẹ má jẹ́ ń tàn yín. à ń sọ̀rọ̀ Fúlàní, wọ́n ti wà nínú igbó wa, kódà kì í ṣọdún mẹ́wàá mọ́, kì í ṣogún ọdún mọ́, kì í ṣọgbọ̀n ọdún mọ́, kì í ṣogójì ọdún mọ́. wọ́n ti pẹ́ lórí ilẹ̀ wa, wọ́n ti pẹ́ nínú igbó wa, àwọn yìí sì ti múra jà gan. gbogbo wa náà là ń rọ́pọ̀lọpọ̀ fọ́nrán tí ń bẹ ń ta. àwọn Fúlàní ti múra tán o, kò sì yẹ ká lajú wálẹ̀ báyìí kí tàlùbọ̀ kò wọ́, torí pé àwọn Fúlàní tí wọ́n ń wọlé yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ní ń wọlé láti ìlú bòmíì, wọ́n ń wọlé láti orílẹ̀-èdè wọn ni, kì í ṣàwọn tí ń bẹ ńlé nìkan. àwọn tí ń bẹ ńlé kàn ní, ṣe mọ̀ pé bí náà ò bá láwo kò lè gòkè odò. àwọn tí ń bẹ ní ilé wọ́n kàn ń fún wọn lọ́wọ́ ni, pé báyìí ni a ṣe rìn, báyìí là á ṣe rìn. wọ́n ń fọ̀nà hàn wọ́n ní o, olè lé ìwà ń fọ̀nà hàn olè tìta. wọ́n ti múra tán, àwọn Fúlàní ti múra ogun o. ẹ má jẹ́ ń tàn yín, nílẹ̀ Yorùbá
àwọn ti ṣe tán, wọ́n ń kọrin ni. Orin tí wọ́n ń kọ lásìkò yìí ni pé ṣé ẹ ti rẹ́dì, àti rẹ́dì, ṣé ẹ ti rẹ́dì, àti rẹ́dì, ṣé ẹ ti rẹ́dì, àti rẹ́dì. Wọ́n ti ṣe tán, ẹ má jẹ́ ń tàn yín. Gbogbo nǹkan ìjà oríṣiríṣi ní ń bẹ lọ́wọ́ wọn. Àwa wá dákẹ́, àdúró, à ń wòye. Ṣó yẹ kí àwa lajú lọ́lẹ̀ kí tàlùbọ̀ kò wọ́, iná sì ti mòrù lélé wa o. Ẹ dákun, ṣó dìgbà tó bá tíná bá fẹjú kẹ̀kẹ́kẹ́ tó bá mú gbogbo ilé tán ká tó wá dìde? Kò ní ṣàtúnṣe mọ́ o. Àsìkò yìí gangan ni jẹ́ kí gbogbo wa jí gìrì. Àbájọ o, ọmọ àlè ti pọ̀ ńlẹ̀ Yorùbá. Apá kan ọmọ àlè, apá kan Fúlàní, wọ́n pọ̀ gan ńlẹ̀ Yorùbá. Àsìkò yìí gangan ló sì yá tú gbogbo wọn ta. Ọmọ àlè tí wá fẹ́ pọ̀ ju ọmọ ọkọ lọ. Àbájọ o, tí àwọn ìjọba àná wọ́n wá rán DSS, wọ́n rán wọn pé kí wọ́n lọ rèé fọ́ ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nítorí pé bàbá ń jà fún ẹ̀tọ́ ìlú, bàbá ń jà fáwọn ọmọ orílẹ̀-èdè ẹ̀, bàbá ń jà fáwọn ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. Ṣé mọ̀ páwọn kan ni wọ́n jẹ́ awo tí wọ́n wá mú iná tí wọ́n mú gòkè odò lórí ọ̀rọ̀ ọ̀hún? Wọ́n júwe fún wọn bí wọ́n sọ pé ńgbà táwọn DSS tí wọ́n délé bàbá, wọ́n mèkì kọ́ọ̀lù ni ọ̀nà bo ni ká gbà, ó kẹ́ yà sápá ọ̀tún, wọ́n yà sápá ọ̀tún, ẹ rí stẹ́ẹ̀pù kan, ẹ gun stẹ́ẹ̀pù, ẹ lọ rèé bá lókè ọ̀dọ̀ ẹ̀nu. Ẹ ní olóńgbò tẹ́ ẹ bá rí, èyí wọ́n ń pè ní káàtì, olóńgbò tẹ́ ẹ bá rí nínú ilé ẹ gbé, torí mọ́ ó lè ṣeé ṣe kó dolóńgbò, agbára pọ̀ fún, ó lè dolóńgbò, ẹyẹ gbé. Tẹ́ ẹ bá ti gbé olóńgbò ó ṣeé ṣe kójú òun ni. A sì mọ̀ ń bẹ̀. Wọ́n rán èèyàn méjì lọ sọ́run àjàǹtẹ̀ nílé olóyè Sunday Ìgbòho, èyí ní July 1st ní 2021. Ọjọ́ burúkú èṣù gbomimu lọ́jọ́ yìí jẹ́, ọjọ́ mọ́nigbàgbé. Saheed Àdògán o, Olódùmarè ọba ó dẹlẹ̀ fún ọ. Olódùmarè ọba ó mọ̀ tẹ̀yìn sáfẹ́fẹ́ rẹ o. Àwọn méjì ni wọ́n lọ ọ̀run àjàǹtẹ̀ lọ́jọ́ náà. Ọkùnrin ni wọ́n o, ọkùnrin ni wọ́n gbà tí ọba ṣọkùnrin ńlé. Saheed Àdògán àtàlájì Fatai, Olódùmarè ọba ó tẹ̀yìn sáfẹ́fẹ́ rẹ. Iwájú tẹ́ ẹ dojúkọ ò ní bàjẹ́, ẹ̀yìn tẹ́ ẹ fi sílẹ̀ náà ò ní dàrú. Ilẹ̀ Yorùbá ò ní gbàgbé yín o. Ilẹ̀ Yorùbá ò ní gbàgbé ìran yín. Saheed Àdògán o, Alhaji Fatai, Olódùmarè ọba ó bá wa tẹ̀yìn sáfẹ́fẹ́ rẹ̀. Àwọn aya, àwọn ọmọ tẹ́ ẹ filẹ̀ sílé ayé, Olódùmarè ó bá yín tọ́jú wọn. Níjọ́ náà a rí pé wọ́n tún kó ọ̀pọ̀lọpọ̀ lọ sí Àbújá lọ́jọ́ náà lọ́hùn. Ó níye ìgbà tí wọ́n lò lọ́gbà DSS, Olódùmarè ọba ó tó gbà wọ́n lẹ̀. Èyí lọ́wọ́ ìjọba àná. Ọmọ ṣe o, ìjọba Fúlàní. Wọ́n tún ṣèdájọ́ nìbàdàn nílé ẹjọ́ gíga. Wọ́n ní gbogbo nǹkan tí wọ́n bàjẹ́ lé bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọ́n ní kí wọ́n fún wọn ní owó tó níye. Wọ́n sì ní kí wọ́n tún fún wọn láwọn nǹkan míì tó wọn ò ṣe títí dòní bá a ṣe wà yìí o. tó a mọ̀ pé ìjọba Fúlàní nu. Ìjọba Yorùbá ara wa ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ báyìí. Bàbá Jàgàbánù, bàbá Bọ́lá Ahmed Tinubu, kílẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà? Bàbá ẹ ti wà lẹ́dẹ̀ o. Bẹ́ẹ̀ bá kò lẹ́dẹ̀ tẹ́ ẹ wà, ẹ̀ẹ́dẹ̀ lẹ́ ń padà bọ̀. Ẹ má jẹ́ ń tàn yín. Tẹ́ ẹ bá ti bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ ẹ̀dẹ̀ ò ní ṣe dé sí fún yín mọ́. Bàbá Jàgàbánù, bàbá Bọ́lá Ahmed Tinubu, ìbí bàbá lẹ́yìn, ọmọ làwa o. Bàbá o, kílẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà? Táwọn kan bá tiẹ̀ wà níbì kan tí wọn ò fẹ́ràn olóyè Sunday, tó jẹ́ pé wọ́n ń wò ó pé ṣóun nìkan ni, ṣóun ló yẹ kí ọmọ gbawájú, ṣóun ló yẹ kó máa yọ èèyàn nínú mẹ̀kúnnù, ariwo ẹ̀, ṣóun ló yẹ kó máa yọ mẹ̀kúnnù nínú wàhálà, ariwo ẹ̀ nìkan là ń gbọ́ nígboro, àgbáriwo tiwa. Nígbà tẹ́ ẹ̀ lẹ́mìí àlàáfíà nínú, bó náà ṣe gbáriwo yín tí sì iṣẹ́ yín lolódùmarè rán. Ẹni tó lódùmarè bá rán ẹ̀bájọ́ síwájú ni, kẹ́yìn wá tẹ̀lé. Ohun gbogbo a sì lọ bó ti yẹ kó lọ. Àmọ́ ẹni tó lódùmarè ọba ò bá gbéṣẹ́ rán, tó bá fagídí ṣe, ẹgbẹ́ mi yaṣó, èmi náà ó ṣó.
bónítọ̀hún ò bá ṣu ara yóò já ń fún o tó ẹ lè farawéra yín igi mú jìnnà ṣàgbárí ẹ lè fira yín wó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ẹ̀yin tó jẹ́ pé ṣe lẹ̀ ń ṣẹ̀tanú olóyè Sunday Ìgbòho Òòṣà tẹ́ wá ń lépa bàbá ẹ padà fi kú ṣèfàjẹ gbẹ̀yìn ni ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrí tọ́mọ aráyé ń pè lálápòkà àásìkánjú gbé yín mìbí kàlòkàlò kìí ṣe pé o torí ẹni bá ti dalẹ̀ yọ balẹ̀ lọ ni ṣe mọ̀ pé wọ́n sọ pé ìjọ tí kò ló dalẹ̀ ìjọ náà ọmọ sùn lókè èèpẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń dalẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà torí kìí ṣèjà bàbá yìí nìkan ni wọ́n ń gbé o gbogbo yín pátápátá gbogbo yín lolódùmarè ọba wa gbápò lókè èèpẹ̀ ẹ sì filẹ̀ ṣaṣọbora láìpẹ́ ọ̀dàlẹ̀kú ẹni bá dalẹ̀ àṣìbálẹ̀ lọ pé bẹ́ẹ̀ náà ni ó sì ṣe rí àṣẹ olódùmarè ti gùn bàbá wa jẹ́ ń padà sọ́dọ̀ yín bàbá president Bọ́lá Ahmed Tinubu ẹ rántí pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá filẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì bọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ yìí pàràṣàkálà àṣìtọ́ bàbá o president Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún yín ó jẹ́ bàbá níbi tọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń lọ yìí wọn ò fẹ́ yín lórí àga bí tẹ́ wa àwọn Haúsá ò fẹ́ yín dénú àwọn Fúlàní ibẹ̀ ò fẹ́ yín dénú ẹ má jẹ́ ń tàn yín ọ̀pọ̀lọpọ̀ ní bẹ́ńbẹ̀ tó jẹ́ pé inú wọn ò dùn sí yín o tí wọ́n èyí tí ń ṣe Yorùbá mi gan bẹ́ńbẹ̀ tó jẹ́ pé inú wọn ò dùn sí yín ẹ má jẹ́ ń tàn yín bàbá o ẹ má jẹ́ ń tàn yín o olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òfófó kan mo fẹ́ ṣe fún yín o bàbá olóyè ń bẹnu àwọn tó lè jà fún yín Olódùmarè ọba níjà fún ni o àmọ́ ẹ má jẹ́ ń tàn yín olóyè Sunday o ẹni tó lódùmarè rán wá sílé ayé ni mẹsáyà ni o àkàndá sì ni bàbá béèyàn kan bá lòun ṣe nǹkan sólóyè kò rán èèyàn ṣe nǹkan sólóyè wọ́n fẹ́ mú wọn ò rí mú wọ́n fẹ́ ṣe nǹkan burúkú sólóyè wọn ò rí ṣe kìí ṣe oògùn nìkan o kìí ṣe pé mo níbọn mo lágbára mo lóògùn nìkan má jẹ́ ń tàn yín ẹni tó lódùmarè ọba bá ti ń bẹ lẹ́yìn ẹ̀ kò sí nǹkan tó mọ adarí oorun kankan lè ṣe sí tó lè pa lára Olódùmarè ọ̀ràn bàbá ń ṣẹ́ ni ó sì dúró tì lẹ́yìn gbólódùmarè bá wà lẹ́yìn èèyàn ta ló lè ṣe bí sónítọ̀ ọ̀hún tó lè ràn àbí ta ló lè ṣe bí sónítọ̀ ọ̀hún tó lè mú jẹ gbogbo ọ̀tá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n mọ kú bá já ṣe kú tó ń tògbóró ni wọ́n sì mọ wọlé bágùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn ọmọ kan bí igba ọmọ ẹkùn ọkọ Fúlàní o ewu ẹgẹlẹ tí ò níbì kan agbámú ọmọdé tó bá gbámú agbèsọlẹ ni bàbá Bọ́lá Ahmed Tinubu olóyè Sunday Ìgbòho wúlò fún yín o kó tó di pé ọ̀rọ̀ náà bọ́ sórí kó tó di pé omi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu àwọn nǹkan tí ń lọ lábẹ́lẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ lẹ́lẹ̀ mọ́ wọ́n mọ plan against yín lóríṣiríṣi ni bàbá ẹ má jẹ́ ń tàn yín ẹ bá ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe lásìkò nígbà tí bàbá sì wà ń Benin Republic ńgbà náà èmi yìí jáde mo sọ̀rọ̀ mo ní bàbá Bọ́lá Ahmed Tinubu àsìkò ní tó yẹ kẹ́ ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe o ṣùgbọ́n ẹ ṣe ńgbà náà Olódùmarè tí sì ń bẹ́ ń di àrò kò kú ó ń di àrò ó ṣiṣẹ́ ọwọ́ ẹ má jẹ́ ń tàn yín iyì tí bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n ní jákèjádò gbogbo orílẹ̀-èdè tí ń bẹ lágbàáyé kò tí ì ṣájà fẹ́tọ̀ ọmọnìyàn kan tó nírú ẹ̀ rí o kò sí pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè kan tó nírú yìí bẹ́ẹ̀ rí ẹ lọ wádìí ọ̀rọ̀ mi dáadáa ó jẹ́ bọ́bá jẹ́rọ mò ń pa bọ́bá jòótọ́ ni ẹ já mi gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Nàìjíríà ti expire o ẹja fẹnukò ká pín àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun wòlíì òótọ́ gangan ti rí wọ́n sì ti sọ wọ́n ní Nàìjíríà ó pín sí mẹ́ta wọ́n ti rí fúláàgì mẹ́ta ẹ má jà á tanra wa ẹja tètè ṣe ń tó yẹ ká ṣe ká pín kò sí nǹkan burúkú tí ń bẹ ńbẹ̀ o ká pín ní solution sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o Yorùbá ó lọ lọ́tọ̀ Biafra ó lọ lọ́tọ̀ àwọn Arewa náà ó lọ lọ́tọ̀ ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì
ẹ jẹ́ kó ní kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ dání. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ni, kò sí nǹkan míì lẹ́yìn Yorùbá nation. tó òun làwa gan lẹ Yorùbá lẹ́nu wa ó fi kò láfi padà sí ọ̀rọ̀ ọgbà náà, ọ̀rọ̀ àtijọ́. Ìlú ó fi rójú, ni ó fi ráyè, ni ó fi tùbà, ni ó fi tùṣẹ. Lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè wọn pọ́n ọmọ Nàìjíríà lé mọ́, àmọ́ báwa fúnra wa Yorùbá nation bá a bá gbòmìnira ara wa, àpọ́nlé yìí ó pọ̀ o. Ohun gbogbo a sì lọ bó ti yẹ kó lọ. Eku a sì ké bí eku nílùú, ẹyẹ a ké bí ẹyẹ, ọmọ èèyàn á fọ́n bí ọmọ èèyàn. Gbogbo àwọn nǹkan tó ti sọnù á restore ẹ̀ padà. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni. Mo tún lọ, mo tún bọ̀. Ẹ gbàpò tí yín, ẹ lọ rí máa ṣe tẹ́ bá ń ṣe. Èmi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin ni wọ́n mọ̀ bá. Wọn ò ní fi yín ṣàwátì, ẹ̀ ní fi mí ṣàwátì láṣẹ Èdùmàrè. Ilẹ̀ Yorùbá gbòmìnira. Mo kí gbogbo yín o. Ẹ kú bẹ́lẹ́dùn àti pé ó rí o.